káàbọ̀ lẹ́ẹ̀kan sí lórí ètò Èjì Òwúrọ̀ lónìí náà la wà àdúpẹ́dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé àwa náà rèé o àjù bẹ́ẹ̀ lọ àwa náà ń ṣe bẹ́ẹ̀ lékúlé mo kì í káàbọ̀ sórí ètò ṣe dáadáa lédè àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run àǹfààní ta ní náà ni pé gbogbo àtà bá ti ní à ń bọ̀ lórí ètò Ọlọ́run mọ́ fún wa ṣe pé a bára wa lórí ètò kì í sì ṣe mímọ̀ ṣe wa Ọlọ́run ló ń fún wa ṣe ọpẹ́ pàtàkì lọ́wọ́ Ọlọ́run tó ẹ bá ń káwọn ará lé. Ẹ̀yin ará lé ẹ ṣeun o a dúpẹ́ pé a pè yín ẹ tún jẹ́ wa a dúpẹ́ pé gbogbo ìgbà ni ẹ máa ń yí amóhùnmáwòrán yín sí orí Orísun àti Èjì Òwúrọ̀ a dẹ̀ nígbàgbọ́ pé gbogbo àwọn ètò tí à ń ṣe gbogbo wọn lẹ̀ ń múlò gbogbo wọn dẹ̀ ló sì ń wúlò fún yín ẹ jọ̀wọ́ ẹ má gbàgbé láti wá darapọ̀ pẹ̀lú wa kí a lè jọ tẹ̀síwájú. Ẹ ṣeun. Ẹ ṣeun lọ́pọ̀lọpọ̀ ó tẹ inú mi dùn pé ẹ nífẹ̀ẹ́ wa lórí ètò yìí. Ẹ ṣeun. Ẹ ṣeun lọ́pọ̀lọpọ̀ mo ń sọ kankan lẹ́ẹ̀kan pé tá a bá ń sọ̀rọ̀ nípa ìfọkànbalẹ̀ lórí t'Ọlọ́run fún wa torí owó tá a ní lọ́wọ́ èyí tá a ní ní báǹkì Ọlọ́run náà ló fún wa Ọlọ́run sì fẹ́ ká fọkànbalẹ̀ náà àwa náà sì wò pé ẹ ń fi owó ìkí mọ́ yẹ kó yé kówó kiri torí ọ̀rọ̀ Nàìjíríà tẹ̀sí kò gba kéèyàn máa di káàṣì kiri mọ́ gbogbo àlà ń fi ATM yọwó credit card lọ́kànjọ̀kan ṣùgbọ́n nínú gbogbo eléyìí náà ẹ̀rù tún máa bàyàn ṣé èèyàn kọ́kọ́ ò ní kò di káàdì mi lọ́wọ́ ṣé wọn ò lè jí owó mi níbi tí mo kó sí o bẹ́ẹ̀ lọ. Àwọn tí máa ń ṣe àwọn ìwà yìí tí máa ń jí owó tí wọ́n máa ń yọ káàdì oníkáàdì nínú ẹ̀ àwọn wo gan la rò pé ó wà nídìí ẹ̀ jù. Ẹ ṣeun mà ṣe rí kò sí orúkọ kan pàtó tí à ń pè wọ́n ó dàbí aṣebi ẹni tó jẹ́ aṣebi kò ní kọ síwájú orí pé òun o aṣebi lòun o àbí òun ní ọkàn láti ṣe nǹkan ibi ṣùgbọ́n kí iṣẹ́ ibi etí òyìnbó ń pè ní crime kó tó lè ṣẹlẹ̀ ẹni gbogbo ènìyàn ló máa bẹ̀rẹ̀ sí ní rìnrìn ìfúnra nǹkan tí ó yẹ kí èmi àti ìwọ tó ń gbọ́ mi àti gbogbo ènìyàn tó ń wò mí tó yẹ ká máa ní lọ́kàn ni pé iṣẹ́ ibi tí àwọn èèyàn bá fẹ́ ṣe ohun mẹ́ta ló máa ń papọ̀ tó máa ń ṣe ìgbéyàwó táwọn mẹ́tẹ̀ẹ̀ta bá ti papọ̀ ìgbà yẹn ni iṣẹ́ ibi ló máa ṣẹlẹ̀ kò dẹ̀ sí ẹni tí ẹ̀mí òdì ò lè lò láti ṣiṣẹ́ ibi ẹnikẹ́ni kò sírú èèyàn téèyàn jẹ́ bóyá olówó ni o àbí olówó ni o olókìkí ni o àbí olókìkí oní ipò ni àbí òní ipò kò sẹ́ni tí a lè sọ pé ẹni yìí ó fẹ́ yà sọ́tọ̀ pé kò lè ṣiṣẹ́ ibi àbí ẹ̀mí àṣìṣe ò lè dé bá nítorí tẹ́ bá wo ọkàn ènìyàn àwọn alágbára méjì ni wọ́n ń sa ipá ni wọ́n ń làkàkà láti lè borí ọkàn ọmọ ènìyàn àbí láti lè darí ìwà àti ìṣe ènìyàn àwọn alágbára kìíní òun ni ẹ̀mí láti ṣe rere alágbára kan ni alágbára kejì ni ẹ̀mí láti ṣiṣẹ́ ibi àbí láti ṣe iṣẹ́ tí kò tọ̀nà ó wá kù sí ẹni tí ènìyàn méjèèjì ló wà lẹ́gbẹ̀ẹ́ ènìyàn ó wá kù sí ọ̀dọ̀ ẹni tí èèyàn kọbi ara sí àbí ẹni téèyàn ń gbọ́ tirẹ̀ àbí ẹni téèyàn ń tẹ̀lé ìtọ́ni tó ń fúnyàn ẹni tó ń ṣe rere ní ìṣẹ́jú yìí nínú ìṣẹ́jú àáyá ó lè yí padà láti bẹ̀rẹ̀ sí ní ṣe ibi and ìwọ àti èmi tí ẹ̀ ń gbọ́ mi ìwé mímọ́ kan sọ fún wa ní ẹni tí ó bá dúró kó ṣọ́ra o torí ìṣubú wà lẹ́gbẹ̀ẹ́ òun náà kò sẹ́ni tí ìtànjẹ tí kò lè dé bá láti ẹni kọ́kọ́ fẹ́ ká mọ̀ ẹnikẹ́ni ló lè ṣe ibi èèyàn kéèyàn náà ló tún lè ṣe ire ó wá kù sí ta ní ìwọ àti èmi tí à ń tẹ̀lé ìtọ́ni ẹ̀ òun ló máa sọ ìwà àti ìṣe tí a máa ṣe. Now ọ̀nà wo ni mo sọ pé a ní láti máa ṣọ́ra kí ni àwọn ohun mẹ́ta tí wọ́n máa ń kóra jọ pọ̀ kí iṣẹ́ ibi tó ṣẹlẹ̀ àbí kéèyàn tó ṣe àṣemáṣe ìkíní òun làwọn olóyìnbó máa ń pè ní opportunity ẹnikẹ́ni tó bá fẹ́ ṣiṣẹ́ ibi ó
ó ní àǹfààní ó ní opportunity láti lè ṣiṣẹ́ ibi ló ṣe ń ṣe. àyè yẹn máa yọ́lẹ̀. àyè yẹn ń ṣí sílẹ̀ bóyá èmi àti ìwọ ló fi àyè yẹn lẹ̀ fún. tó tí àwa aláfàyè lẹ̀ fún wọn láti lè ṣiṣẹ́ ibi ìyẹn jẹ́ ení tó máa wá pọ̀. ìkejì òun ni pé nǹkan tí wọ́n fẹ́ ṣiṣẹ́ ibi lé lórí ó farahàn. tí kò bá sí ohun téèyàn fẹ́ ṣiṣẹ́ ibi lé lórí kó jẹyọ èèyàn ò ní lè ṣiṣẹ́ ibi táyì ẹ bá tiẹ̀ wà láti ṣiṣẹ́ ibi ṣùgbọ́n tí kò rí nǹkan tó ń fẹ́ tó fẹ́ ṣu lọ ṣe tí mo fẹ́ lọ gbé àbí iṣẹ́ ibi wo kí ni mo fẹ́ ṣiṣẹ́ ibi lé lórí. ó di méjì. ìkẹta ni òǹfà ọkàn tó ń fààyàn láti ṣiṣẹ́ ibi. kí ló ìlú ìbò ń pè yàn. ability to do it. nínú ọkàn èèyàn tí ò mọ bó ṣe ń lo ìbọn sìn kò múbọ̀ dání rí tó bá tiẹ̀ ń wo ìbọn àríbo ni wọ́n ń tẹ̀ ń bẹ̀ kí la fẹ́ ìbọn kò ní ability láti lè ṣiṣẹ́ ibi yẹn. ẹni tí ò ní ability ó kàn lè gbébọn á gbé sápò bíi toy bíi bèbí á dẹ̀ máa rú káàkiri. irú ẹ̀ ló ṣẹlẹ̀ mà ní òkè ọya láìpẹ́ tí wọ́n ní àwọn ọmọ kéékèèké kan tí wọ́n mú IED àwọn kan ń pè ní bomb ṣùgbọ́n kò ń ṣe bomb improvised explosive devices ni wọ́n mú dání wọ́n gbé sínú àpò wọ́n rí ńlẹ̀ àwọn sójà tó dẹ̀ wà láyìíká wọn náà wọ́n lè kí wọ́n nílò pé ohun olóró lẹ mú dání wọ́n mú dání láti ibì kan sí ibì kejì títí di àsìkò tí ohun olóró yẹn tó yàn tó wá pa ọ̀pọ̀lọpọ̀. so bẹ́ẹ̀ ni ẹni tí kò ní ability tí ò ní ìmọ̀ tí ò ń fà kan ò fà àbí tí ò ní ẹ̀kọ́ àtòye láti lè lo àti lè ṣiṣẹ́ ibi yẹn kò ní lè ṣe. ẹni tí ò ní òǹfà ọkàn àbí ojú kòkòrò láti lè gbé owó nílé ìfowópamọ́ tẹ́ bá tiẹ̀ filẹ̀ sáárín owó a máa sùn a máa jí láàárín ẹ̀ ni. so àwọn mẹ́ta yẹn ni wọ́n máa ń papọ̀ lẹ́ǹkan náà ṣùgbọ́n tí a bá lè mú ìkan kúrò nínú mẹ́tẹ̀ẹ̀ta ìkan kíkan tá a bá yọ kúrò iṣẹ́ ibi ò ní lè ṣeé ṣe. ó yá mú opportunity kúrò ní. tábà tilẹ̀ òun ló dáa jù mà ẹ ṣeun mà ká má fulẹ̀ fàyè ẹ̀ sílẹ̀ rárá tábà tilẹ̀ mú àti fàyè ẹ̀ sílẹ̀ òun la máa ń pè ní preemptive measures. a ti ní ọkàn pé kí ni àwọn èèyàn kí ló ṣeé ṣe fún àwọn ènìyàn láti lè ṣiṣẹ́ ibi ọ̀nà wo ló àwọn èèyàn lè gbà àwọn iṣẹ́ bí wo náà lè ṣe opportunity kí ó lè ṣẹlẹ̀ àmúkúrò. káwa gan ràn wọ́n lọ́wọ́ kó má bàa ṣe. wà ní tó má tiẹ̀ tí ẹ̀mí ẹ̀yìn ṣiṣẹ́ tó bá tiẹ̀ dénú wọn ò ní orí ọ̀fẹ́ láti lè ṣe. so àwọn nǹkan tí a ní láti mú kúrò nìyẹn láti dáhùn ìbéèrè yín mà kò sí ẹni tí ò lè ṣe rere kò dẹ̀ sẹ́ni tí ò lè ṣe ibi.